màmá yín jẹ́ àbúrò fún bàbá àwọn ọmọ tó ń sọ̀rọ̀ yìí. And at the end of the day àwọn ọmọ wọn yìí last born wọn ló fẹ́ kọ WAEC nígbà tí bàbá wọn kú. So definitely gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà WAEC mi I have detail of everything. So kì í ṣe pé bóyá wọn ò mọ nǹkan tó ń sọ. Kì í ṣe ọmọ bàbá Jáyésìmí, ọmọ àbúrò bàbá yẹn lóbìnrin ni màmá Dúpẹ́ Jáyésìmí. In the first place kì í ṣe ọmọ bàbá Jáyésìmí, ọmọ àbúrò bàbá yẹn lóbìnrin ni màmá Dúpẹ́ Jáyésìmí. So you are not even supposed to bear that surname. Níbo ni mọ́mí yín ti ń gbé yín bọ̀? Ṣé ní nígbà tá a bá ń sọ nípa ìbí káwọn òbí kan máa ba ìpìnlẹ̀ ọmọ jẹ́, etí òbí mi máa ń di. Gbígbé ọmọ ọba fọ́ṣun ká máa ṣe ọmọ rádaràda ká kàn rò pé we can just determine ìrìn àjò ayé ọmọ kan bó ṣe wù wá. A mọ̀ pé àtúbọ̀tán wà. Àwọn ọmọ tó jáde Bíbélì ní ẹnu ẹlẹ́rìí kan àbí méjì la máa fi ìdí òtítọ́ múlẹ̀. The lady that came up to talk ó pe gbogbo àwọn tó kù tán jẹ́ ọmọ bàbá Jáyésìmí. Okay, kí n má ní gbogbo, at least ó pè tó mẹ́ta lórí live call yẹn. And gbogbo wọn dẹ̀ sọ the same thing. A lè sọ pé torí pé ẹ jẹ́ celebrity àbí pé ẹ̀yin la kọ́kọ́ mọ̀ nínú gbogbo wọn ká wá rò pé nǹkan tẹ́ ẹ ti sọ òun la máa jókòó tì. Màmá yín ni ọmọ Jáyésìmí, màmá yín jẹ́ àbúrò fún bàbá àwọn ọmọ tó ń sọ̀rọ̀ yìí. And at the end of the day àwọn ọmọ wọn yìí last born wọn ló fẹ́ kọ WAEC nígbà tí bàbá wọn kú. So definitely gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà WAEC mi I have detail of everything. So kì í ṣe pé bóyá wọn ò mọ nǹkan tó ń sọ. So why would everybody wọ́n láwọn gbé lọ́dọ̀ yín rí, and that lady made a statement ó láwọn gan fẹ́ fira wọn ṣọmọ fún yín. Ó ní but báwo lẹ ṣe treat àwọn. This is so disheartening. This is so disheartening. Wọ́n ní màmá yín wà ní Fẹ́lẹ́lẹ̀, wọ́n lè abandon mọ́mí yín sí Fẹ́lẹ́lẹ̀. Níbo ni mọ́mí yín ti ń gbé yín bọ̀ tẹ́ fi padà ń jórúkọ bàbá mọ́mí yín? Ṣé rí àwa obìnrin? Ṣé rí àwa obìnrin, ẹ̀yin obìnrin, torí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òye eléyìí yé mi láti ilẹ̀. Ṣé ẹ̀yin obìnrin tẹ́ ń ìrìn tó lè ba ọ̀la ọmọ yín jẹ́ tẹ́ ń rìn sílẹ̀ ńsìn? Àánú yín ṣe mí. Ṣé wàrà àánú tí yín wá kéré bí ò ṣe tọmọ tẹ́ ń torí ẹbọ gbó, tẹ́ ń torí ẹbọ sọ̀lọ̀? Ṣé kò tán báyìí? Àwọn ọmọ ti fara mọ́ pé òkè ẹ ṣáà ń jẹ́ Jáyésìmí ká ní ẹ̀ jáde rárá, torí sìn àti gbọ́ ti kìíní àti gbọ́ ti kejì, kò sí nǹkan tó kù tá a fẹ́ gbọ́. Ẹ̀yin fúnra yín náà gbé yín lọ Ìyágànkú, àwọn ọmọ yẹn dẹ̀ náà gbé yín lọ wọ́n nítorí bàbá àwọn. When their father was alive àwọn tó lọ higher institution lọ private university, bàbá àwọn kú tán wọ́n lẹ́yìn lẹ́tí. Báwo ni property gan ṣe ń kan ọmọ àbúrò? Ọ̀rọ̀ yìí dùn mí nítorí wípé the picture you painted ó break out wa pé God. Mo wá ń wò pé the Bible never ní ibi àwọn obìnrin tí Bíbélì pè ní obìnrin ahoro nínú ìwé wòlíì Isaiah, that woman Bíbélì sọ pé ó ní ọmọ ẹ̀gàn pọ̀ ju ọmọ ẹni tó ní ilé tó keep house. Ó ní ọmọ ẹ̀ pọ̀ because Bible ò gbà pé ẹnikẹ́ni lè ya àgàn. Nítorí kíni àwọn ọmọ kì í gbọ́ fatherless baby, motherless baby là ń gbọ́. Nítorí bàbá wà fún gbogbo ẹni tó wà láyé, òun náà dẹ̀ ni bàbá wa tí ń bẹ ní ọ̀run. Ṣùgbọ́n provision for mothers, every obìnrin you are to mother every child that comes your way. Ká má tiẹ̀ tí wàá sọ pé bóyá ọmọ ẹbí. Àwọn ọmọ wọn yìí ò ní good story láti sọ nípa màmá yìí. In fact bó ṣe bà mí because ẹ mọ̀ ọ̀tọ̀ nìkan tí mo fẹ́ ṣe láàárọ̀ yìí pé no, this woman pẹ̀lú gbogbo akitiyan wọn ní Nollywood kò sọmọ at 60 tó dẹ̀ lè jáde tó sọ bẹ́ẹ̀ yẹn kí gbogbo and trust Nigerians. Èmi gan fúnra mi mo ti ń ṣírò pé bí mo ṣe ní kó fa account síta yẹn mo ti ń ṣírò pé certain amount will go from me to the account. But look at what we are hearing this morning. Èyí tó tiẹ̀ tún wá tó bà mí jù nínú gbogbo ẹ̀ ni pé ọmọ àbúrò bàbá Jáyésìmí òun ni màmá yìí. They left you with this surname. Gbọ́ anything rí ohun tí tẹ fúnra yín jáde wọ́n láwọn tẹ fowó tọ́ ọmọ àǹtí Búkì tẹ fowó tọ́ wọ́n láwọn yẹn wá abandon yín. Ẹ̀yin náà abandon mọ́mì yín. Ẹ̀yin náà abandon màmá yín. Wọ́n níta ni bàbá yín. Níbo náà ti ń gbé yín bọ̀? Ẹ rí bíi pé ń tẹ́ ti gbìn
èso yẹn wá pọ́n ní 68th yín, this is terrible. Tá bá ń sọ pé òkè ẹ̀yin èèyàn, you know I'm an advocate pé ká máa forgive. Mo ti jáde wá síbí, ẹ̀yin ọmọ ẹ dáríjì bàbá yín, ẹ̀yin kinní kan. Bá a ṣe ń sọ, ìwọ náà fúnra ẹ wà careful. Má gbé nǹkan tí wà torí ẹ̀ tí wà rọ́ràn sí later in future. Èso tó bá ti fẹ́ jẹ, any fruit you don't want to eat at your later years, má gbé irúgbìn ẹ̀ ní àárọ̀ kùtù ẹ. Torí nǹkan tó bá gbìn, òun lọ, èmi gan báyìí tí mo jẹ́ olùkọ́ ní school, a teacher, mo mọ nǹkan tí student tó gbára mi kọjá ti ṣe. Ayé yìí ò le tó bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹni tó wà láyé kọ́ ló burú. Tó fi wá máa jẹ́ pé you will come from a renowned family. Lára ìyà now. And everybody will abandon you. Èmi náà wò pé irú àwọn ẹbí wo nìyẹn until this morning. Àwọn ọmọ yẹn ò dẹ̀ ń ṣọ́ máa lè. They have to come up. So màmá yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, birthday yín ṣì lè padà nítumọ̀. Your 68th can still be spectacular. Tẹ́ ẹ bá lọ bẹ̀ àwọn, ilé ló yẹ kẹ́ ẹ tún ṣe kẹ́ ẹ tó jáde síta. No. Bẹ́ẹ̀ ṣe wọ́n ní kékeré yẹn, ẹ rò pé bóyá ẹ lè jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ní àgbà wọn náà báyìí kẹ́. No. Wọ́n tún pe ẹni tó wà outside the country. Ọ̀rọ̀ burúkú táwọn ọmọ yẹn ń sọ bíi kéèyàn fòwú di etí kéèyàn má gbọ́ ni. Ó bà ọkàn mi jẹ́ púpọ̀. Ẹ dẹ̀ ní àǹfààní, kò sí obìnrin tó gbúdọ̀ jẹ́ ahoro. No woman, kò sí obìnrin tó gbúdọ̀ lóun jẹ́ ahoro. Nítorí àwọn ọmọ tó nílò ìrànlọ́wọ́ wọn yí wa ká. Gbogbo obìnrin tí ọmọ ta bẹ́ẹ̀ jáde kọ́ ni ìyá. Gbogbo obìnrin tí ọmọ ò ta bẹ́ẹ̀ jáde kọ́ làgàn. You don't just accept pé kẹ́ni kankan pè ẹ́ lágàn. Èmi rẹ́ni tí àwọn ọmọ ò gba bẹ́ẹ̀ jáde rí tó jẹ́ wípé ó wúlò ju àwọn míì tọ́mọ gba bẹ́ẹ̀ wọn jáde. What are we saying? Bá a ṣe lọ́mọ abẹ́ la lọ́mọ orí. Ẹ lè má lọ́mọ abẹ́, ṣùgbọ́n tẹ́ bá ti hùwà tó dáa, orí á ti fún yín lọ́mọ. Orí ò ṣe wá fún yín. Tábẹ́ bá kọ̀ tí ò fún yín. This is so disheartening. And nobody should tell me pé tó bá jẹ́rọ́ làwọn ọmọ yẹn. Nobody should tell me that in my comment section. Pé tó bá jẹ́rọ́ làwọn ọmọ yẹn pa. Àwọn ẹ̀gìrì pa àwọn àgbàlagbà ọmọ. Wọ́n ní bàbá wọn ni the first professor in clinical computer ní Nàìjíríà. Atotilétọ̀ ni wọ́n náà. Wọ́n ní màmá yín wà ní fẹ́lẹ́lẹ̀. Wọ́n náà ń ráre. Imagine that. Ẹ dẹ̀ wá jáde. Ẹ má yàtúbù léjèrè òde. Your 68th birthday can still be spectacular. Go back home. Go back home. Ẹ lọ bẹ̀ àwọn ọmọ yín nìyẹn o. Ẹ lọ bẹ̀ wọ́n, kẹ́dẹ̀ tún bẹ̀ wọ́n sí public space. Tẹ́ bá ti bẹ̀ wọ́n tán bá jáde páwọn dáríjì yín, táwọn èèyàn bá gbọ́ láti ẹnu wọn, I know some people will still come around and rally around you. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká fi eléyìí ṣe àríkọ́gbọ́n. Olùkọ́ mi gan teacher, because ẹni tó ṣòro ṣèjù láyé ni ọmọ kékeré. Ṣé rí teacher mi ìgbẹ̀yìn ẹ̀ ìbá dùn, ṣùgbọ́n ìwà ibi tó ti wù ní school gan, àwọn ọmọ ẹ̀ á tún jẹ nínú ìyà, wọ́n á jẹ nínú ìyà nǹkan tó ti gbìn while he or she was in service. Ọmọdé ṣòro ṣẹ̀, má ṣe ọmọdé. Ìwọ tó bá jẹ́ olùkọ́ teacher ní school, either primary or secondary, higher institution tí ẹ̀ ṣe kínní, òun kálukú ti bàlágà. But primary school, secondary school, tí wà ẹ̀ ò bá ti dá, ó better kó drop voluntary retirement letter, kó quit. Because ṣé orí orúkọ yẹn á di padlock fáwọn ọmọ ẹ̀ ká má ṣe tó sọ tinú ẹbí. Ẹ má jẹ́ ká ṣe dáadáa. Ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Ìdáríjì yóò rọrùn. Òun lọ́lọ́run ṣe fi há àdúrà Olúwa pé ká máa sọ every day, because if not for that, if I can be feeling this way láì ṣe ọmọ Jaiyesimí, how much ma àwọn tí kìíní yẹn kọjú sí directly. Àdúrà Olúwa a gbọ́dọ̀ máa gbà every day. Give us this day our daily bread. Ó wá fi forgiveness mọ́. Ó ti rí pé bí oúnjẹ ni a ṣe gbọ́dọ̀ máa dáríjì yàn. Torí àwọn tó ń ṣe èèyàn ti pọ̀ jù. Ọkọ tó ṣe ìyàwó tó ṣe ọkọ, òbí tó ṣe ọmọ, gbogbo ẹ̀ kàn pọ̀. Ó wá ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣe. People will offend us. So ẹ̀yin ọmọ yẹn náà mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín kẹ́yin náà má bàa dàbí wọn. Because two wrongs will never make a right. Ẹ ti fi ẹ̀hónú yín hàn, ó ti yé wa bí gbogbo ẹ ṣe rí. Mọ́mì wọn ni Jaiyesimí, gbogbo tí ò yẹ ká máa ti mọ̀ nípa interview tí wọ́n grant. This is so messy. So messy. Àwọn gan kábàámọ̀ pé àwọn jáde ṣe interview. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ mọ̀ pé ìran ní nǹkan àtúbọ̀tán dẹ̀ máa ń wà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọmọ. Èmi bẹ̀ yín. I know many people will still come out to talk. Ẹ fi yèdénú.
Two wrongs will never make a right. Ẹ fi èdènú ẹ dáríjì wọ́n. I know she is going to appeal. Àwọn náà á bẹ̀bẹ̀. At 60, ìrọ̀lẹ́ ayé ní 60, ilẹ̀ tí ń ṣú lọ. Ṣọ́n gbọ́dọ̀ gbé gbogbo nǹkan bàtàkùn yìí kan gbé lọ. Àwọn ọmọ yẹn ń béèrè ogún bàbá wọn lọ́wọ́ yín. Kò tiẹ̀ yẹ kó kọjá níwájú yín. This is so terrible. So àti wá àti èmi tá jọ ń gbọ́ tá jọ ń sọ yìí, ẹ jẹ́ ká tún ọ̀nà wa ṣe. Àwọn ibi táwa náà ń ṣẹ̀ sí, ẹ jẹ́ ká wà careful. Lágbára Kristi nǹkan burúkú kò ní wù fún wa lẹ́yìn ọ̀la. Thank you. Happy Sunday, everybody.